Episteli kínní ti Pọ́ọ̀lù àpọ́sítélì sí àwọn ará Tẹsalóníkà, orí kínní. Ìkíni. Pọ́ọ̀lù àti Sífánù àti Tìmótíù sí ìjọ àwọn ará Tẹsalóníkà, nínú Ọlọ́run Baba àti nínú Jésù Kristi Olúwa, oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti Jésù Kristi Olúwa. Ìdúpẹ́. Àwọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo fún gbogbo yín. Àwọn ń ṣe ìrántí yín nínú àdúrà wa. Ilé àìsinmi ilẹ̀ àwa rántí iṣẹ́ ìgbàgbọ́ yín àti làálàá ìfẹ́ àti sùúrù, ìrètí yín nínú Olúwa wa Jésù Kristi, níwájú Ọlọ́run àti Baba wa. Nítorí pé àwa mọ yíyàn yín, ará olùfẹ́ ti Ọlọ́run. Bí ìyìnrere wa kò ti wá sọ́dọ̀ yín lé ọ̀rọ̀ nìkan, ṣùgbọ́n lé agbára pẹ̀lú, àti nínú ẹ̀mí mímọ́, àti nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbẹ́kẹ̀lé, bí ẹ̀yin ti mọ irú èèyàn tí àwa jẹ́ láàrin yín nítorí yín. Ẹ̀yin sì di aláfarawé wa àti ti Olúwa, lẹ́yìn tí ẹ̀yin ti gba ọ̀rọ̀ náà nínú ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ayọ̀ ẹ̀mí mímọ́, tí ẹ̀yin sì jẹ́ àpẹẹrẹ fún gbogbo àwọn tí ó gbàgbọ́ ní Makedonia àti Akaya. Nítorí láti ọ̀dọ̀ yín lọ lé ọ̀rọ̀ wa ti dún jáde, kìí ṣe ní kìkì Makedonia àti Akaya nìkan, ṣùgbọ́n níbi gbogbo ní ìhìn ìgbàgbọ́ yín sí Ọlọ́run tàn kalẹ̀, tó bẹ́ẹ̀ tí àwa kò ní sọ̀rọ̀ ohunkóhun. Nítorí pé àwọn tìkára wọn ròyìn nípa wa, irú ìwọlé tí àwa ti ní sọ́dọ̀ yín, bẹ́ẹ̀ sì ti yí padà sí Ọlọ́run, kúrò nínú èrè láti máa sin Ọlọ́run alààyè àti òtítọ́, àti láti dúró de ọmọ rẹ̀ láti ọ̀run wá, ẹni tí ó sì jí dìde kúrò nínú òkú, àní Jésù náà, ẹni tí ń gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀. Tẹsalóníkà kínní, orí kejì. Iṣẹ́ Pọ́ọ̀lù ní Tẹsalóníkà. Nítorí ẹ̀yin tìkára yín mọ̀, ará, irú ìwọlé wa sí yín pé kìí ṣe lásán, ṣùgbọ́n lẹ́yìn tí àwa ti jìyà ṣáájú, tí a ti lò wá ní ìlò ìtìjú ní Fílípì, gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín ti mọ̀, àwa ní ìgboyà nínú Ọlọ́run wa láti sọ̀rọ̀ ìhìnrere Ọlọ́run fún yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwàyà ìjà. Nítorí ọ̀rọ̀ ìyànjú wa kìí ṣe ti ẹ̀tàn tàbí ti ìwà àìmọ́ tàbí nínú àrékérekè, ṣùgbọ́n bí a ti kà wáyé láti ọ̀dọ̀ Ọlọ́run wá, bí ẹni tí a fi ìhìnrere lé lọ́wọ́. Bẹ́ẹ̀ làwa ń sọ, kìí ṣe bẹ́ẹ̀ tí ń wu èèyàn, bí kò ṣe Ọlọ́run tí ń dán ọkàn wa wò. Nítorí àwa kò lo ọ̀rọ̀ ìpọ́nni nígbà kan rí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín ti mọ̀, tàbí ìbòjójú kòkòrò. Ọlọ́run lé ẹlẹ́rìí. Bẹ́ẹ̀ ni àwa kò wá ògo lọ́dọ̀ ènìyàn, tàbí lọ́dọ̀ yín, tàbí lọ́dọ̀ àwọn ẹlòmíràn. Nígbà tí àwa bá fẹ́ ọlá lórí yín, bí àwọn àpọ́sítélì Kristi, ṣùgbọ́n àwa ń ṣe pẹ̀lẹ́ lọ́dọ̀ yín, gẹ́gẹ́ bí abiyamọ tí ń tọ́jú àwọn ọmọ rẹ̀ òun tìkára rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwa ti ní ìfẹ́ inú rere sí yín, inú wa dùn jọjọ láti fún yín kìí ṣe iṣẹ́ Ọlọ́run nìkan, ṣùgbọ́n ẹ̀mí wa tìkára wa pẹ̀lú, nítorí tí ẹ̀yin jẹ́ ẹni ọ̀wọ́n fún wa. Nítorí ẹ̀yin rántí ará, iṣẹ́ àti làálàá wa, nítorí àwa ń ṣe làálàá lé ọ̀sán àti lé òru, kí àwa kó má bàa di ẹrù ru ẹnikẹ́ni nínú yín. Àwa wàásù ìhìnrere Ọlọ́run fún yín, ẹ̀yin sì lé ẹlẹ́rìí àti Ọlọ́run pẹ̀lú. Bí àwa ti wà láàrin ẹ̀yin tí ó gbàgbọ́ ní mímọ́ ìwà àti lé òdodo àti lé àìlẹ́gàn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ti mọ̀ bí àwa ti ń bá olúkúlùkù yín lò gẹ́gẹ́ bí baba sí àwọn ọmọ rẹ̀. À ń gbà yín níyànjú, à ń tù yín nínú, a sì ń kọ́, kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ Ọlọ́run, ẹni tó ń pè yín sínú ìjọba àti ògo ohun tìkára rẹ̀. Nítorí èyí làwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lé àìsinmi, pé nígbà tẹ́yin bá gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Nítorí, ará, ẹ̀yin di aláfarawé àwọn ìjọ Ọlọ́run tí ń bẹ ní Jùdíà nínú Kristi Jésù, nítorí pé ẹ̀yin pẹ̀lú jìyà irú ọ̀kan náà lọ́wọ́ àwọn ará ìlú yín, gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti jìyà lọ́wọ́ àwọn Júù, àwọn ẹni tí ó pa Jésù Olúwa àti àwọn wòlíì. Wọ́n sì tì wá jáde, wọn kò sì ṣe èyí tí ó wu Ọlọ́run, wọ́n sì wá lòdì sí gbogbo ènìyàn. Wọ́n kọ̀ fún wa láti sọ̀rọ̀ fún àwọn kèfèrí, kí wọn kí ó lè là, láti máa sọ ẹ̀ṣẹ̀ wọn di kíkún nígbà gbogbo. Ṣùgbọ́n ìbínú dé bá wọn títí dé òpin,
Ṣùgbọ́n ará, àwa tí a gbà kúrò lọ́dọ̀ yín fún sáà kan lé ara, kì í ṣe lé ọkàn. Pẹ̀lú ìtara lọ́pọ̀lọpọ̀ lé àwa ṣe àníyàn, tí a sì fẹ́ gidigidi láti rí ojú yín, nítorí àwa fẹ́ láti tọ̀ yín wá. Àní èmi Pọ́ọ̀lù, lẹ́ẹ̀kínní àti lẹ́ẹ̀kejì, Sátánì sì dè wá lé ọ̀nà. Nítorí kí ni ìrètí wa, tàbí ayọ̀ wa, tàbí adé ìṣògo wa, kí a ṣe ẹ̀yìn níwájú Jésù Olúwa wa ní àbọ̀ rẹ̀. Nítorí ẹ̀yin ni ògo àti ayọ̀ wa. Tẹsalóníkà kínní, orí 3. Nítorí nígbà tí ara wa kò gbà á mọ́, àwa rò pé ó dára kí a fi àwa nìkan sẹ́yìn ní Áńtẹ́nì. Àwa sì rán Tímótíù arákùnrin wa, àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìrere Kristi, láti fi ẹsẹ̀ yín múlẹ̀, àti láti tù yín nínú ní ti ìgbàgbọ́ yín, kí a má ṣe bá ẹnikẹ́ni yẹsẹ̀ nípa wàhálà wọ̀nyí. Nítorí ẹ̀yin tìkára yín mọ̀ pé a ti yàn wá sínú rẹ̀. Nítorí nítòótọ́, nígbà tí àwa wà lọ́dọ̀ yín, a ti ń sọ fún yín tẹ́lẹ̀ pé àwa rí wàhálà, gẹ́gẹ́ bí ó sì ti ṣẹ, tí ẹ̀yin sì mọ̀. Nítorí èyí, nígbà tí ara mi kò gbà á mọ́, mo sì ránṣẹ́ kí èmi kí ó lè mọ ìgbàgbọ́ yín, kí olùdánwò ní kó má bàa dán yín wò lọ́nàkọ́nà, kí làálàá wa sì jẹ́ asán. Ṣùgbọ́n nísinsìnyí, tí Tímótì ti ọ̀dọ̀ yín wá sọ́dọ̀ wa, tí ó sì ti mú ìhìnrere ti ìgbàgbọ́ àti ìfẹ́ yín wá fún wa, àti pé ẹ̀yin ṣe ìrántí wa ní rere nígbà gbogbo, ẹ̀yin sì ń fẹ́ gidigidi láti rí wa, bí àwa pẹ̀lú sì ti ń fẹ́ láti rí yín. Nítorí èyí, ará, àwa ní ìtùnú lórí yín nínú gbogbo wàhálà àti ìpọ́njú wa nítorí ìgbàgbọ́ yín. Nítorí àwa yè nísinsìnyí, bí ẹ̀yin bá dúró ṣinṣin nínú Olúwa. Nítorí ọpẹ́ kí làwa lè tún máa dá lọ́wọ́ Ọlọ́run nítorí yín, fún gbogbo ayọ̀ tí àwa ń yọ̀ nítorí yín níwájú Ọlọ́run wa. Lé ọ̀sán àti lé òru lẹ wá ń gbàdúrà gidigidi pé kí àwa kí ó lè rí ojú yín, kí a sì ṣe àṣepé èyí tí ó kù nínú ìgbàgbọ́ yín. Ǹjẹ́ kí Ọlọ́run àti Baba wa tìkára rẹ̀, àti Jésù Kristi Olúwa wa, ṣe amọ̀nà wa sọ́dọ̀ yín, kí Olúwa sì máa mú yín bí sí i, kí ẹ sì máa pọ̀ sí nínú ìfẹ́ sí ọmọnìkejì yín, àti sí gbogbo ènìyàn, gẹ́gẹ́ bí a ti ń ṣe sí yín, kí ó bá lè fi ọkàn yín balẹ̀, lé àìlábùkù nínú ìwà mímọ́ níwájú Ọlọ́run àti Baba wa, nígbà àti wá Jésù Kristi Olúwa wa, pẹ̀lú gbogbo àwọn èèyàn mímọ́ rẹ̀. Tẹsalóníkà kínní, orí 4. Ìgbé ayé tí ó wu Ọlọ́run. Ǹjẹ́ lé àkótán, ará, àwa ń bẹ̀ yín, àwa sì ń gbà yín níyànjú nínú Jésù Olúwa, pé bí ẹ̀yin ti gbà lọ́wọ́ wa, bí ẹ̀yin bá ti máa rìn, tí ẹ̀yin bá ti máa wu Ọlọ́run, àní gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń rìn, kí ẹ̀yin lè máa pọ̀ síwájú sí i. Nítorí ẹ̀yin mọ irú àṣẹ tí a ti pa fún yín láti ọ̀dọ̀ Jésù Olúwa. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run, àní wíwà ní mímọ́ yín, pé kí ẹ̀yin kí ó ta kété sí àgbèrè, kí olúkúlùkù yín lè mọ̀ bí wọ́n bá ti máa kó ohun èlò rẹ̀ ní ìjánu ní ìwà mímọ́ àti ilé ọlá, kì í ṣe ní ṣíṣe ìfẹ́kúfẹ̀ẹ́, gẹ́gẹ́ bí àwọn kèfèrí tí kò mọ Ọlọ́run. Kí ẹnikẹ́ni má ṣe rékọjá, kí ó má sì ṣe arákùnrin rẹ̀ nínú nǹkan náà, nítorí Olúwa lé olùgbẹ̀san nínú gbogbo nǹkan wọ̀nyí, gẹ́gẹ́ bí àwa ti kìlọ̀ fún yín tẹ́lẹ̀, tí a sì jẹ́rìí pẹ̀lú. Nítorí Ọlọ́run kò pè wá fún ìwà èérí, ṣùgbọ́n ní ìwà mímọ́. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá kọ̀, kò kọ̀ ènìyàn, bí kò ṣe Ọlọ́run, ẹni tí ó fún yín ní ẹ̀mí mímọ́ rẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n ní ti ìfẹ́ àwọn ará, ẹ kò tún fẹ́ kí ẹnikẹ́ni kọ̀wé sí yín, nítorí tí a ti kọ́ ẹ̀yin tìkára yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti máa fẹ́ ara yín. Nítòótọ́, ẹ sì ń ṣe sí gbogbo àwọn ará tí ó wà ní gbogbo Makedóníà. Ṣùgbọ́n àwa ń bẹ̀ yín, ará, pé kí ẹ̀yin kí ó máa pọ̀ síwájú sí i, àti pé kí ẹ̀yin kí ó máa dùú gidigidi láti gbé jẹ́, láti máa gbọ́ ọ̀rọ̀ sí ara yín, kí ẹ máa fi ọwọ́ yín ṣiṣẹ́, gẹ́gẹ́ bí àwa ti pàṣẹ fún yín, kí ẹ̀yin kí ó lè máa rin ìrìn ẹ̀tọ́ sí àwọn tí ń bẹ lóde, kí ẹ lè má ṣe aláìní ohunkóhun. Àkókò tí Olúwa yóò dé, ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè, ará, ní ti àwọn tí ó sùn, pé kí ẹ má bínú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìyókù tí kò ní ìrètí. Nítorí bí àwa ti gbàgbọ́ pé Jésù ti kú, ó sì jíǹde,
Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wá pẹ̀lú ara rẹ̀. Nítorí èyí yìí lè àwa wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa, bí àwa tí ó wà láàyè tí a sì kù lẹ́yìn de àtiwá Olúwa, bí ó ti wù kí ó rí, kì yóò ṣáájú àwọn tí ó sùn. Nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá ti ohùn ti ariwo, pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì, àti pẹ̀lú ìpè Ọlọ́run. Àwọn òkú nínú Kristi ni yóò sì kọ́ jíǹde. Nígbà náà la ó gba àwa tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ láti pàdé Olúwa lé ojú ọ̀run. Bẹ́ẹ̀ la àwa ó sì máa wà títí láé lọ́dọ̀ Olúwa. Nítorí náà, ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú. Tẹsalóníkà kínní, orí 5. Ẹ múra sílẹ̀ de ìpadàbọ̀ Olúwa. Ṣùgbọ́n ní ti àkókò àti ìgbà wọ̀n-ọn-nì, ará, ẹ̀yin kò tún fẹ́ kí a kọ ohunkóhun sí yín, nítorí pé ẹ̀yin tìkára yín mọ̀ dájúdájú pé ọjọ́ Olúwa ń bọ̀ wá gẹ́gẹ́ bí olè lí òru. Nígbà tí wọ́n bá ń wí pé àlàáfíà àti àìléwu, nígbà náà ni ìparun òjijì yóò dé sórí wọn, gẹ́gẹ́ bí ìrọbí lórí obìnrin tí ó lóyún. Wọn kì yóò sì lè sálà. Ṣùgbọ́n ẹ̀yin, ará, kò sí nínú òkùnkùn tí ọjọ́ náà yóò fi dé bá yín bí olè. Nítorí gbogbo yín ni ọmọ ìmọ́lẹ̀ àti ọmọ ọ̀sán. Àwa kì í ṣe ti òru tàbí ti òkùnkùn. Nítorí náà, ẹ má jẹ́ kí a sùn bí àwọn yòókù ti ń ṣe, ṣùgbọ́n jẹ́ kí a máa ṣọ́nà, kí a sì máa wà ní àìrékọjá. Nítorí àwọn tí ń sùn, a máa sùn lé òru, àti àwọn tí ń mutí para, a máa mutí para lé òru. Ṣùgbọ́n ẹ jẹ́ kí àwa, bí a ti jẹ́ ti ọ̀sán, máa wà ní àìrékọjá, kí a máa gbé ìgbayà ìgbàgbọ́ àti ìfẹ́ wọ̀, àti ìrètí ìgbàlà fún àṣíborí. Nítorí Ọlọ́run yàn wá, kì í ṣe sí ìbínú, ṣùgbọ́n sí àti ní ìgbàlà nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹni tí ó kú fún wa, pé bí a bá jí tàbí a bá sùn, kí a lè jùmọ̀ wà láàyè pẹ̀lú rẹ̀. Nítorí náà, ẹ máa gbára yín níyànjú, kí ẹ sì máa fi ẹsẹ̀ ara yín múlẹ̀, àní gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń ṣe. Gbólóhùn ìparí. Ṣùgbọ́n àwa ń bẹ̀ yín, ará, láti mọ àwọn tí ń ṣe làálàá láàrin yín, tí wọ́n sì ń ṣe olórí yín nínú Olúwa, tí wọ́n sì ń kìlọ̀ fún yín, kí ẹ sì máa bu ọlá fún wọn gidigidi nínú ìfẹ́ nítorí iṣẹ́ wọn. Ẹ sì máa wà lé àlàáfíà láàrin ara yín. Ṣùgbọ́n àwa ń bẹ̀ yín, ará, kí ẹ máa kìlọ̀ fún àwọn tí ń ṣe aláìgbọràn. Ẹ máa tu àwọn aláìlọ́kàn nínú. Ẹ máa ran àwọn aláìlera lọ́wọ́. Ẹ máa mú sùúrù fún gbogbo ènìyàn. Ẹ kíyèsí, kí ẹnikẹ́ni kí ó má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni, ṣùgbọ́n ẹ máa lépa èyí tí í ṣe rere nígbà gbogbo, láàrin ara yín àti láàrin gbogbo ènìyàn. Ẹ máa yọ̀ nígbà gbogbo. Ẹ máa gbàdúrà láìsinmi. Ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Ẹ má ṣe pa iná ẹ̀mí. Ẹ má ṣe kẹ́gàn ìsọtẹ́lẹ̀. Ẹ máa wádìí ohun gbogbo dájú. Ẹ dè èyí tí ó dára mú ṣinṣin. Ẹ máa ta kété sí ohun gbogbo tí ó jọ ibi, kí Ọlọ́run àlàáfíà tìkára rẹ̀ kí ó sọ yín di mímọ́ pátápátá, kí a sì pa ẹ̀mí àti ọkàn àti ara yín pátápátá láìlábùkù ní ìgbà wíwá Olúwa wa Jésù Kristi. Olódodo lẹni tí ó ń pè yín, tí yóò sì ṣe é. Ará, ẹ máa gbàdúrà fún wa. Ẹ fi ìfẹ́nukonu mímọ́ kí gbogbo àwọn ará. Mo fi Olúwa mú yín búra pé kí a ka ìwé yìí fún gbogbo àwọn ará, kí oore-ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristi kí ó wà pẹ̀lú yín. Àmín.